a kú dédé àsìkò yìí, a kú iṣẹ́ o, Ọlọ́run yóò fi àlùbáríkà tó pọ̀ tíṣẹ́ kó wa. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ilé iṣẹ́ wa. Ìròyìn Feli-feli TV lónìí ti ṣe ọjọ́bọ̀ ọjọ́ 14 nínú oṣù kẹta ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà tá a bá darí padà dé kí ìròyìn fẹ́lifẹ́li kó wa máa tún yàgbà sọ́wọ́ ìwájú. Ẹ kú ìkàlẹ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lánàá ti ṣe ọjọ́rú Wednesday ni wọ́n ti pàṣẹ láti ṣí ẹnu bodè tó ń tẹnu àlà ibi orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè olómìnira Niger tí wọ́n ti pààlà tí wọ́n ti tìpa láti inú oṣù kẹjọ ọdún tó kọjá wípé kí wọ́n ṣe sílẹ̀ gbalasa báyìí kí lílọ bíbọ̀ kó máa tẹ̀síwájú láwọn ẹnu bodè pẹ̀lú ẹ̀ṣọ́ àwọn aṣọ́bodè kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa láwọn apá ibẹ̀. Bákan náà ni ìjọba àpapọ̀ pàṣẹ láti dá iná mọ̀nàmọ́ná èyí tí wọ́n ti gé o kúrò lára iná orílẹ̀-èdè Nàìjíríà láti orílẹ̀-èdè olómìnira Niger wípé kí wọ́n so iná ọ̀hún padà kí orílẹ̀-èdè olómìnira Niger kí wọ́n máa lo iná lọ bá a ti kọ̀wé rẹ̀ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Àṣẹ ọ̀hún ló wà látẹnu ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu wípé kí ohun gbogbo kó padà bọ̀ sípò lẹ́yìn àsọyépọ̀ tó ń ti ìjókòó kan èyí tí wọ́n jókòó láàrin àjọ ECOWAS láti mọ bí ọ̀rọ̀ já sí o. Bẹ́ẹ̀ bá sì gbàgbé nínú oṣù keje ọdún tó kọjá ti ṣe ọdún 2023 ń làwọn ológun gba ìjọba lọ́wọ́ ààrẹ aṣèdìbòyàn ní orílẹ̀-èdè olómìnira Niger Mohammed Bazoum èyí tí àwọn ológun gba ìjọba lọ́wọ́ rẹ̀ tí wọ́n sì ti mọ́ gbagá o lórí àwọn ẹ̀sùn àti àwọn ọ̀rọ̀ tó ń ti bí wọ́n ṣe ń darí ètò ìṣèjọba àwarawa ta lágbádá o ní orílẹ̀-èdè olómìnira Niger èyí tí wọ́n ní kò dùn mọ́ gbogbo ará ìlú tó ń ta àwọn ológun nínú èyí tó mú àwọn ológun ọ̀hún gba ìjọba kúrò lọ́wọ́ alágbádá o nínú oṣù kẹjọ ọdún tó kọjá tí í ṣe ọdún 2023. Òun náà ni ààrẹ wa orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu pa àṣẹ wípé lẹ́yìn gbogbo akitiyan èyí tó ń bá àwọn ológun ọ̀hún sọ wípé kí wọ́n dá ìjọba padà sọ́wọ́ ààrẹ Muhammadu Bazoum tí wọ́n ṣe ìdìbò yàn lórílẹ̀-èdè náà tí wọ́n kọ̀ jálẹ̀. Èyí ló mú àṣẹ ọ̀hún wáyé pé kí wọ́n gé iná èyí tó wọ orílẹ̀-èdè olómìnira Niger tó ń tẹnu aláìbodè èyí tó pa orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè ọ̀hún pọ̀ kí wọ́n ti pa o. Ṣùgbọ́n lánàá òde yìí Tinubu ti pàṣẹ wípé iná mọ̀nàmọ́ná ọ̀hún kí wọ́n so padà. Bákan náà kí wọ́n ṣí ẹnu aláìbodè orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè olómìnira Niger kí lílọ bíbọ̀ ètò ọrọ̀ ajé kó máa wọlé kó máa jáde kí wọ́n sì dájú pé àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè ti orílẹ̀-èdè Nàìjíríà àwọn náà dúró wámúwámú láwọn ìloro ibodè ọ̀hún kí ètò ààbò tó fẹsẹ̀ múlẹ̀ kó lè wà lẹ́nu ààlà ibodè náà. Wàhálà tó ń tí rògbòdìyàn lórí tírílíọ̀nù 3.7 náírà èyí tí wọ́n ní wọ́n ṣe àrẹ̀mọ́lé rẹ̀ mọ́ owó ìṣúná owó orílẹ̀-èdè Nàìjíríà ti ọdún 2024 yìí èyí tó dá wàhálà alẹ̀ báyìí láàrin àwọn aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà. Kíní ọ̀hún náà ló ṣe ń tẹ̀síwájú èyí tó tàn mọ̀ràn bínú ọdún pápá o lásìkò ẹ̀rùn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde lánàá, àṣírí kan ló tútú bóde o nínú ètò ìṣúná owó ọ̀hún èyí tí wọ́n ní àwọn aṣòfin àgbà wọ́n ṣe màkàrù àlùpàídà ọwọ́ rẹ̀ bí ọlọ́wọ́ idán nínú ètò ìṣúná owó. Bẹ́ẹ̀ bá sì gbàgbé ọjọ́ ajé ọ̀sẹ̀ tá a wà yìí ẹni ọ̀kan nínú àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà èyí tó wà láti ìpínlẹ̀ Bauchi ní gbọ̀ngàn ìpínlẹ̀ Bauchi lọ́hùn-ún Abdul Ningi èyí tó tú àṣírí náà wípé ẹ̀rí ọkàn jẹ́ òun àti wípé báwo gan lọ̀bọ̀ ṣe ṣe rí òtí náà kí ò ṣe èyí tó máa mú kí àwọn aṣòfin kan kí wọ́n máa gba ẹgbẹ̀lẹ́mìtì owó kí àwọn kan kí wọ́n má gbà. Èyí tó wá mú Ningi láti tú àṣírí náà wípé ní báyìí o a jẹ́ wípé ohun tá a dé mọ́lẹ̀ yìí àtújáde wípé àwọn aṣòfin o wọ́n ti fi kún owó ìṣúná owó èyí tí ààrẹ Bọ́lá Tinubu tó taari lọ sí ọ̀dọ̀ wọn nínú oṣù kejìlá ọdún tó kọjá
wípé owó ọ̀hún ni ò ní pàtó kan ohun tí wọ́n fẹ́ fi ṣe o, kò lórí kò nírù, kò ní bí ó ti ń bọ̀, kò sí ní àdarí iṣẹ́ kan tó jẹ́ àyànmọ́ rẹ̀ eléyìí tí wọ́n fẹ́ fi owó ọ̀hún ṣe àkànṣe iṣẹ́. Yàtọ̀ sí wípé ó dá àwọn lójú wípé àwọn aṣòfin àgbà akẹgbẹ́ àwọn o wọ́n fẹ́ ná owó ọ̀hún, a sì ń pariwo wípé káàpá iná àjẹbánu lórílẹ̀‐èdè Nàìjíríà. Níngì ní irú nǹkan báyìí yóò máa kó bá ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè Nàìjíríà. Ṣùgbọ́n nígbò di ìjẹta èyí ni wọ́n yọ sẹ́nẹ́tọ̀ Abdul Níngì, òun ni wọ́n fún ní ìwé gbélé rẹ̀ olóṣù mẹ́ta, èyí tó sì jẹ́ pé láti ìgbà náà lóríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń jáde báyìí láti ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ òmọnú ìgbín nínú ìkarahun tó tún jẹ́ ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn Ṣeun Onígbìndé, òun náà sọ ó ní ní báyìí wọ́n tuntun ṣe àwárí kan owó kan èyí tí wọ́n yà sí ọ̀tọ̀ fún àjọ elétò eléyìí tó ṣe kò kárí ètò ìbò lómìnira lórílẹ̀‐èdè wa Nàìjíríà INEC. Owó ọ̀hún tí wọ́n ní 3.5 trillion naira ni, ṣùgbọ́n ní ìgbà tí ó padà jáde láti ilé ìgbìmọ̀ aṣòfin àgbà 3.7 trillion naira òun ni owó tí wọ́n bá ń bẹ̀, tó túmọ̀ sí pé wọ́n ti bu ọwọ́ díẹ̀ fún èyí náà. Owó ọ̀hún tí wọ́n ní ó jẹ́ ti ètò ìṣàkóso ètò ìbò lájọ elétò ìbò lẹ̀ yìí 3.5 trillion, ṣùgbọ́n tí àwọn aṣòfin ti fi 2 kún tó ti jẹ́ 3.7 trillion naira. Wọ́n nírú àwọn nǹkan wọ̀nyí ó sì ń bẹ nínú ètò ìṣúná owó ọ̀hún, àfi kí wọ́n tọ́nà wò dáadáa o. Bákan náà ọ̀kan nínú àwọn aṣòfin náà Agba òun náà kò lójú sí ìgbésẹ̀ tí àwọn akẹgbẹ́ rẹ̀ aṣòfin àgbà tí wọ́n gbé lórí bí wọ́n ṣe jáwé ìgbélé rẹ̀ fún Níngì, ẹni tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Mohammed. Òun náà kò ṣàìkorò ojú sí ìgbésẹ̀ tí àwọn aṣòfin àgbà gbé wípé wọ́n ti ta epo sí aṣọ àlà wọn, bẹ́ẹ̀ sì ni wọ́n ti fi ẹran wọn yíyẹ̀pẹ̀ nítorí pé wọn ò hùwà olótìtọ́ mọ́ kàkà kí wọ́n ṣe òfin ìwà jẹbánu òun ni wọ́n ń daṣọ́ bò, tó túmọ̀ sí pé àwọn aṣòfin àgbà orílẹ̀‐èdè Nàìjíríà ìwà jẹbánu àti àwọn iṣẹ́ búburú míì ọwọ́ wọn ló sodo sí. Ó ní ẹran yìí wọ́n ti fi yíyẹ̀pẹ̀ ìwà ọmọlúwàbí wọ́n sì ti ta àbùkù sí àlà wọn. Ẹ̀wẹ̀ ṣé yóò bá bọ̀ wọ́n ní ohun tó bá jọ ohun báyìí náà láà fi wéra wọn. Èpo ẹ̀pà ló jẹ epo sí ẹ̀lírì, sóso ẹ̀nà síbàì lójú asóró ogun o. Ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti ní ẹni tí a ní kó wá jẹ oyè àwòdì tó kọ̀ jálẹ̀ láti gbọ́ máa dìé irúfẹ́ níbẹ̀ bá a bá ti sẹ́nu àṣà kí àṣà ó gbé lọ, kò sóhun tó burú jù o. Wọ́n ní ó yẹ kí ẹni tó jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀‐èdè wa Nàìjíríà eyín Godswill Akpabio kó kọ ìwé fipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà. Wọ́n ní kódà gan tó bá jẹ́ ẹni tó ní ọpọlọ tòun ti làákàyè tó kún tó sì ní ìtìjú tó ní orí tó ń rò, wọ́n ló yẹ kó kọ ìwé láti kúrò nínú ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ọ̀hún, kó fi àyè rẹ̀ lẹ̀ láti bẹ lòmíì láàyè kí wọ́n yàn án sí àyè rẹ̀, nítorí wípé ó hùwà ìtìjú ìwà ìgbín àti wípé wọ́n ti fi hàn wípé wọn kátó wọn kójú òṣùwọ̀n tó láti lè pa iná agbẹ́bọrẹ́ ti ìwà jẹbánurun ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n wòye ọ̀rọ̀ ọ̀hún lánàá lẹ́yìn tí wọ́n yọ Abdul Níngì tí wọ́n ní kó lọ rèé rọ́kúnlé náà fún ìgbà péréte fún oṣù mẹ́ta. Wọ́n ní irúfẹ́ àwọn nǹkan wọ̀nyí jẹ́ ohun tó burú jáyè. Ẹgbẹ́ òṣèlú PDP sọ di mímọ̀ wípé irú àwọn aṣòfin àgbà Abdul Níngì yìí irú wọn la fẹ́ láwùjọ, nítorí wípé àwọn yan òtítọ́ láàyò, bẹ́ẹ̀ sì ni ìwà jẹbánu òun náà pẹ̀lú àwọn tí wọ́n kéde láti kọ̀ sílẹ̀ tó túmọ̀ sí wípé Níngì tú àṣírí ohun búburú tí wọ́n ṣe nílé ìgbìmọ̀ aṣòfin àgbà, èyí tó ká àwọn aṣòfin àgbà yòókù lára láti lè ní kí ó lọ rọ́kúnlé. Ẹgbẹ́ òṣèlú PDP wá ní tá a bá wò ó dáadáa, wọ́n ní àpapọ̀ ètò ìṣúná owó èyí tí ààrẹ Bọ́lá Tinubu gbé lọ síwájú wọn ló jẹ́ tírílíọ̀nù 25 náírà 25 trillion naira, ṣùgbọ́n àwọn aṣòfin àwọn náà ti fi tí wọ́n kún tó fi jẹ́ 28.1 trillion naira. Wọ́n ní bó là ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí tó jẹ́ tẹgbẹ́ òṣèlú PDP èyí tó jáde láti ẹni tó jẹ́ akọ̀wé àgbà alukoro fún ẹgbẹ́ òṣèlú PDP eyín ọ̀gbẹ́ni Débọ̀ Ológun Àgbà, òun náà ló sọ̀rọ̀ òun di mímọ̀ lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀. Ológun Àgbà ní ó yẹ
kí wọ́n fún àwọn aṣòfin èyí tó ń ba orílẹ̀-èdè Nàìjíríà yìí kí wọ́n nà wọ́n ní pankẹ́rẹ́ má lè gbàgbé, nítorí pé bí wọ́n ti ń ta àbùkù bára wọn ni wọ́n tún ta àbùkù bá aṣọ àlà orílẹ̀-èdè Nàìjíríà tó ń tẹ àwọn ìròyìn èyí tó ti gba gbogbo ayé kan báyìí lórí ìwà ìjẹbánu èyí tí àwọn aṣòfin àgbà ọ̀hún tí wọ́n yàn láàyò. Àdúrà tá a máa gbà ní wípé ohun tó bá wù wá jẹ kó má ṣe kú pa wá. Àmì o, ìṣẹ̀lẹ̀ jàǹbá kan ló ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó èyí tó bu àgbàdo hà tó ti ìbẹ̀rù bojo sí olùgbé àti ọkàn àwọn ènìyàn tí wọ́n ń gbé ò ní agbègbè Gbàgádà ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde o, wọ́n ní ọmọ ọ̀dọ̀ kan aranilọ́wọ́ abánitúnléṣe èyí tí wọ́n gbà tó jẹ́ pé lẹ́yìn ọjọ́ keje èyí tí wọ́n gbà láti máa ṣe ìrànwọ́ fún màmá kan nínú ilé kan èyí tó ń bẹ ní Gbàgádà, lẹ́yìn ọjọ́ keje ń ló ṣekú pa ìyá ọ̀hún èyí tó ti jọ́gà rẹ̀ tí ọ̀gbẹ́ni ọ̀hún tó lọ pápá bora o. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti sọ, orúkọ aranilọ́wọ́ abánitúnléṣe ọ̀hún tá a mọ̀ sí ọmọ ọ̀dọ̀ òun ló jẹ́ Peter, èyí tí wọ́n ní ilé kan èyí tó ń bẹ ní ojúlé 29 Kìnìún Ifá Street, Sọ́ọ̀mẹ̀ Gbàgádà ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá búburú ọ̀hún ti ṣẹlẹ̀. Wọ́n ní Peter tí wọ́n gbà láti máa ran ìyá àgbàlagbà yìí lọ́wọ́ nínú ilé o kí wọ́n sì máa sanwó oṣù fún un. Èyí ni wọ́n ní láìpẹ́ ìgbà tó di ọjọ́ keje o, ìmà ni wọ́n ní Peter dédé kúrò lé. Láti ìgbà náà ni wọ́n rí ọ̀kan nínú àwọn ọmọ màmá òun tó jẹ́ ọkùnrin, òun ló ní òun fẹ́ lọ rèé kí ìyá òun. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá èyí tó bá o, ó jẹ́ ohun tó bà á lọ́kàn jẹ́. Nígbà tí ó fi wọnú ilé ló bá òkú ìyá rẹ̀ lẹ́nu àti gun pẹ̀tẹ́ẹ̀sì lọ sí òkè pẹ̀lú pọ́npọ́ àti àwọn ohun tí wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ òun ni ọ̀gbẹ́ni Peter ọmọ ọ̀dọ̀ yìí lò láti fi rán ìyá òun ní ọ̀run àrèmábọ̀. Nígbà tí wọ́n yóò fi wọlé, òkú ìyá náà ni wọ́n ní ó ti ń wù tó ti fẹ́ máa rò nínú ilé kó tó di pé ọmọ rẹ̀ ọkùnrin yìí ó rìn sí àsìkò. Ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ni wọ́n ti fi ọ̀rọ̀ ọ̀hún tó létí, tí àwọn náà sì ti bẹ̀rẹ̀ láti máa ṣe ìwádìí lọ báyìí kí wọ́n lè mọ ibi tí Peter oníṣẹ́ ibi ọmọ ọ̀dọ̀ ọ̀hún tó ságbà kí wọ́n lè fi ọwọ́ òfin kí wọ́n lè fi mú un. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà akọrin takasùfèé ni David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido, òun ló ti sọ̀rọ̀ wípé bí orílẹ̀-èdè Nàìjíríà ti tó tá a lé ní 200 mílíọ̀nù, ó ní èdè 3 péré ò ń ló ń bẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ní èdè àkọ́kọ́ ní èdè Yorùbá, èdè ẹ̀kejì ní Ìgbò, èdè ẹ̀kẹta lédè Bìní. Gẹ́gẹ́ bí Davido ti sọ̀rọ̀ ọ̀hún lásìkò èyí tó ń fèsì sí àwọn ìwádìí kan èyí tí akọ̀ròyìn àti olùṣèwádìí láti orílẹ̀-èdè Amẹ́ríkà wá sí orílẹ̀-èdè Nàìjíríà ṣe, tó ń béèrè lọ́wọ́ rẹ̀ ní ìpínlẹ̀ Èkó nínú ọ̀sẹ̀ tá a wà yìí. Eyín ọ̀gbẹ́ni Kaizenat láti orílẹ̀-èdè Amẹ́ríkà nígbà tó ń béèrè lọ́wọ́ Davido ṣe lálàyé wípé èdè 3 ọ̀hún tó wà, ó ní lákọ̀ọ́kọ́ ó ní ìgbàgbọ́ wà wípé ẹ̀yà yòówù kí bàbá tó lè bíyàn jẹ́ ó ní ìlú tí bàbá ìwọ̀n bá ti wà nílùú tí ọmọ onítọ̀hún ṣe ó ní ọmọ Yorùbá ni bàbá òun Adeleke, tó túmọ̀ sí wípé Yorùbá ní èdè àkọ́kọ́, ọmọ Yorùbá sì lòun. Ó ní ẹlẹ́ẹ̀kejì ìyàwó tí òun fẹ́ ó ní ẹ̀yà Ìgbò ni, tó túmọ̀ sí pé òun tan mọ́ ẹ̀yà Ìgbò. Ó ní ẹ̀kẹta èdè Bìní tí í ṣe ìlú ìyá tó bí òun lọ́mọ, tó túmọ̀ sí wípé òun tún jẹ́ ọmọ ẹ̀yà ìlú Bìní. Adeleke Davido tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, ó lámọ̀ nínú ìtàn àti ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ èyí tí àwọn tí wọ́n ń ṣe àkójọpọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ tí wọ́n ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà fi hàn wípé èdè èyí tó ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà ó jẹ́ 371 lápapọ̀ láàrin ẹgbẹ̀lẹ́mì tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tó lé ní 200 mílíọ̀nù èyí tó ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí. Ó ní ṣùgbọ́n lára àwọn èdè eléyìí tó wá gbajúmọ̀ jù òun náà ni èdè Haúsá, ẹ̀yà Ìgbò àti èdè Yorùbá. Ó ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ńlábẹ́ wọn lọ́pọ̀lọpọ̀ àwọn èdè yòókù ló wà lónìrànràn ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí Davido bó ti ń sọ ọ̀rọ̀ ọ̀hún àti àlàyé èyí tó ń ṣe fún Kaizenat tó jẹ́ olùṣèwádìí láti orílẹ̀-èdè Amẹ́ríkà sí orílẹ̀-èdè Nàìjíríà.
tó ẹ̀yin ará ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ wa ìròyìn Feli-feli TV fún ti tòní títí ojúmọ́ ọ̀la tẹ́tù máa láǹfààní láti gbọ́ ọ̀tún ròyìn míì mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa ọ̀nà ò ní náà wá o ìròyìn ayọ̀ nílé tí wa àti ojú wa yóò máa gbọ́ àti yóò máa rí Fúnmi Adénúgà lẹni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.